Salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa, ọba ọ̀kan, olóòtú ọ̀kan, ọba tí ò ní pé méjì láéláé, ọba tí ò sì sálátakò lórí ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin ọmọ ìyá mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, ẹ̀gbọ̀njì adọ́lọ́hun mọ́. Ọlọ́run ó máa ṣe pàtàkì ká dá máa gbogbo ẹni tí ọ̀dọ́ lọ́wọ́ mọ̀ yóò ṣe wàhálà láyé. Ọlọ́run má jẹ́ á ṣe wàhálà, má jẹ́ á kóónù fìtínà. Gbogbo ẹni tí ó kóónù fìtínà láyé àìdọ́lọ́wọ́ mọ̀ ni ó ṣáájú ọ̀rọ̀ rẹ̀. Nítorí pé Ọlọ́run ni mo ti fi àwọn àpèjúwe lélẹ̀ ṣe wàtílíkàlà àmúzáàlù. Wàtílíkàlà àmúzáàlù nàdìrìbùwà lin-nasi. Allahu akbar kabir. Wa ma yakiluha illa al-alimun. Ọlọ́run ní wàtílíkàlà àmúzáàlù. Wàtílíkàlà àmúzáàlù nàdìrìbùwà lin-nasi. Ọlọ́run ní mo ti fa àwọn àpèjúwe lélẹ̀ fún yín o, ẹ̀yin èèyàn o. Wàtílíkàlà àmúzáàlù. Mo ti fi àwọn àpèjúwe lélẹ̀ fún yín, àpèjúwe olówó, àpèjúwe tálíkà. Wàtílíkàlà àmúzáàlù. Àpèjúwe ẹni tó jẹ́ pé ní ó máa ṣerúsìn ẹ̀dá láyé tí ó fi kú. Wàtílíkàlà àmúzáàlù. Àpèjúwe ẹni wọ́n máa pèsìn láyé tí ó fi kú o láyé, mo ti ṣàpèjúwe rẹ̀ fún yín o. Wàtílíkàlà àmúzáàlù. Allahu akbar kabira. Nadribuha lin-nasi. Nadribuha lin-nasi. Ọlọ́run ni mo ti fi àpèjúwe lélẹ̀ fún ẹ̀yin èèyàn kẹ́ ẹ wò ó wò dáadáa, àṣùgbọ́n. Wa ma ya'qiluha illa al-alimuna. Ya sal jalali wal ikram. Wa ma ya'qiluha illa al-alimun. Ọlọ́run ni wa ma ya'qiluha illa al-alimun. Ma ya'qiluha. Wa ma ya'qiluha illa al-alimuna. Ọlọ́run lẹ́nìkan ò ní ronú sí ẹnìkan ò ní lè wòye sáwọn àpèjúwe tí mò ń ṣe wọ̀nyí. Illa al-alimuna. Àfàwọn tí wọ́n mọ̀ tí wọ́n rí ìdí ayé. Wa ma ya'qiluha. Wọ́n rí ìdí ayé pé ńgbà kan láyé ń bẹ táwọn ń bẹ láyé tẹ́nìkan ò gbúrò àwọn. Mo sì ya ayé gbúrò àwọn ń gbọ́ ọba tún yá ayé ò ní padà gbúrò àwọn. Wa ma ya'qiluha illa al-alimun. Àfàwọn tó dá mi mọ̀ nìkan ni. Wa Àwọn tó dá mi mọ̀ nìkan ni ẹ lè ronú sí. ma ya'qiluha Allahu akbar kabira. illa al-alimun. Ànábì Musa aleyhi salatu wa salam. Kálẹ̀ bá a dọ́lọ́hun mọ̀, kálẹ̀ bá a mọ̀ pé ìdọ́lọ́hun mọ̀ ṣe pàtàkì. Ọlọ́run ní wàtílíkàlà àmúsáàlù. Wàtílíkàlà àmúsáàlù. Ya salam. Nadribuha lin-nasi. Nadribuha lin-nasi. La'allahum yatafakkaruna. Ọmọ sí Ọlọ́run. Nadribuha lin-nasi. Ọmọ sí Ọlọ́run. Ó ti Ọlọ́run lórí ìkìlọ̀. Ọlọ́run ní wàtílíkàlà àmúsáàlù. Wàtílíkàlà àmúsáàlù. Àwọn àpèjúwe tí mò ń ṣe fún yín wọ̀nyí. Wàtílíkàlà àmúsáàlù. Àwọn tí mo fi ń hàn yín wọ̀nyí. Nadribuha lin-nasi. Ọlọ́run ni mo fi lélẹ̀ fẹ́yìn èèyàn ní kẹ́ ẹ wò ó wò. Nadribuha lin-nasi. Mo fẹ́ kẹ́ ẹ ronú sí i ni. Nadribuha lin-nasi. Ẹ̀yin èèyàn ni mo mọ̀ sí àwọn àpèjúwe wọ̀nyí fún. La'allahum yatafakkaruna. Ya sal jalali wal ikram. Nadribuha lin-nasi. Allah. La'allahum yatafakkarun. Ọlọ́run ní la'allahum yatafakkarun. Bóyá àwọn èèyàn tí wọ́n ní làákà ìwọ̀n ronú sí. Bóyá wọ́n rántí èmi Ọlọ́run. Bóyá wọ́n bẹ̀rù èmi Ọlọ́run lórí àwọn àpèjúwe mo ti fi ń lélẹ̀. Ànábì Musa aleyhi salatu wa salam. Ọlọ́rẹ̀ bá Ọlọ́run. Ànábì Musa ní wọ Ọlọ́run. Bó o ṣe ń dájọ́ rẹ, bó o ṣe ń to ètò rẹ kò yé mi Ọlọ́run. Ó yẹ kó o fi kan hàn mí. Gbogbo kíní ìlọ dàrú ló jẹ́ àmà. Gbogbo ẹ̀ lọ dàrú. Gbogbo èèyàn bá tiẹ̀ kó wọn dá sí ọwọ́ ọ̀wọ́ Ọlọ́run ọba mà. Àárí dámà bá a bá ń wọ́ lọ́tún, omi ìlàtún máa rí lọ́sì.
bàbá wọn wájú omi ni ó tún máa bọ̀ lẹ́yìn ìwọ Ọlọ́run bò mo tiẹ̀ fẹ́ dá sí ọwọ́ rẹ mà Ọlọ́run ní wọ Musa wàtílíkàlà amsalu nàdìrìbù àlìnà. wàtílíkàlà amsalu. Masha Allah. nàdìrìbù àlìnàsì làhálàhùn yatafakkaruna. ọmọ sí Ọlọ́run. nàdìrìbù àlìnàsì la'allahum yatafakkarun. Ọlọ́run láwọn àpèjúwe tí mo fi ń lélẹ̀ fẹ́yìn èèyàn kẹ́ ẹ lè bá a ronú sọ̀rọ̀ èmi Ọlọ́run ni. Ànábì Musa Ọlọ́run ní wọ Musa ọ̀fẹ́ mọ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ mi ó lè mọ̀ ṣùgbọ́n n ó fi díẹ̀ hàn ọ́ wá jáde wọ Musa Ọlọ́run wá júwe ọ̀nà tí Musa ọ̀ lọ fún wá jáde ẹ̀sìn odò níbi tí mo fẹ́ kọ́ ọ lọ yìí wá lọ rè farapamọ́ kó o gorí igi kó o farapamọ́ ọ máa wá wo ilẹ̀ ojú ọ̀nà Ọlọ́run júwe ojú ọ̀nà ibi tí ó lọ yìí fún ojú ọ̀nà abẹ jẹ́ bi tí ó jẹ́ pé ẹsẹ̀ yìí dá ń bẹ̀ gìrìgìrì ẹsẹ̀ yìí dá wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ ń bẹ̀ ní gbogbo ìgbà ọwọ́ ajẹ́sì odò Ànábì Musa wá lọ Ọlọ́run wọ Musa kó o gorí igi kó o sì farapamọ́ ń bẹ̀ ẹnìkan kan ò gbọ́dọ̀ rí ọ ntọ́ ọba sì rí ọ gbọ́dọ̀ sọ gbogbo èèmọ̀ tó wọ́n máa fi hàn ń bẹ̀ bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ mi Ọlọ́run lọ ọ gbọ́dọ̀ sọ ọ gbọ́dọ̀ wúkọ́ mi ọba wà sápara rẹ mọ́ bọ́ ọba wá rí gbogbo kìnnì yìí tán sẹ́ni àbílẹ̀rẹ̀ bí ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ní mi àbíyẹn sẹ́ni àbílẹ̀rẹ̀ ń fi hàn gbà náà wàtílíkàlà amsalu nadribuha. wàtílíkàlà amsalu nadribuha linnasi. Ya salam ya salam. la'allahum yatafakkaruna. Allahu akbar. la'allahum yatafakkaruna. Ànábì Musa wá jáde ńlẹ̀ lọ́ba lọ ẹsẹ̀ odò ọlọ́ gorí igi kan ó dórí igi yìí lọ́ba dúró síbẹ̀ ìmọ̀ àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ rí ó rí bàbá kan tó ń gẹṣin bọ̀ bí bàbá yìí ti ń gẹṣin bọ̀ bó ṣe débi ẹsẹ̀ odò yìí ààyè wà ń bẹ̀ bàbá yìí bá dẹ ẹṣin dúró lọ́wọ́ so ẹṣin ẹ̀ mọ́lẹ̀ ó sì mú àpò owó ńlá kan ó sọ kalẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀ kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹṣin lòun fúnra ẹ̀ bá bọ́ra alẹ̀ ó bọ́ra alẹ̀ lọ́ba lọ rèé wẹ̀ ọwẹ tán la ilaha illallah muhammadu rasulullah. wàtílíkàlà amsalu nadribuha linnasi. ya salam ya salam. la'allahum yatafakkaruna. Allahu akbar. la'allahum yatafakkaruna. Ọlọ́run lémi Ọlọ́run ọba déédéé ni mí ìwọ Musa ń tó ọba rí ọ gbọ́dọ̀ sọ ọ máa wò ó ní o. Musa wá rí bàbá ẹlẹ́sìn bọ́ra alẹ̀ tán wẹ̀ lọ́ba padà borí ẹṣin rẹ̀ ó ṣe wẹ̀wù tán lọ́ borí ẹṣin ó gbàgbé owó lẹ̀ bàbá ẹlẹ́sìn bá lọ bàbá ẹlẹ́sìn lọ kò tí ì jù ṣẹ́jú márùn lọ ọ̀bọ kan jáde nínú igbó ọ̀bọ yìí jáde nínú igbó lọ́ba tú àpò owó yìí wàtílíkàlà amsalu nadribu alida. wàtílíkàlà amsalu. ya salam ya salam. nadribuha linnasi. ya salam ya salam. la'allahum yatafakkaruna. Allah. nadribuha linnasi. ya salam. la'allahum yatafakkaruna. Ọlọ́run lápẹ̀júwe tí mo fi ń lélẹ̀ ìwọ Musa máa wo ohun tí mò ń ṣe ọ gbọ́dọ̀ sọ fẹ́ni kankan o. tọ́ ọ̀bọ tó jáde nínú igbó yìí ọjà àpò owó lọ́ba kí ọwọ́ bọ owó náà lọ́ba bẹ̀rẹ̀ sí í dà sódò ọ̀dà owó yìí sódò dé làjì lọ́ba tún padà sínú igbó Allahu akbar kabira. wàtílíkàlà amsalu. Allahu akbar kabira. nadribuha linnasi. ya salam ya salam. la'allahum yatafakkaruna. Ọlọ́run ní ẹ̀rọnú ẹjọ́ rí yín ó pè wàtílíkàlà èmi Ọlọ́run lọ́ba déédéé mi ní. nadribuha linnasi. Allahu akbar. la'allahum yatafakkaruna. ọ̀bọ yìí da owó sínú odò ọ̀dàlàjì owó nú odò ọlọ́tàn bó ṣe padà wọnú igbó ọmọ kékeré kan dé bọ́mọ kékeré yìí ṣe ń bọ̀ ó gbé péèlì lọ́wọ́ ó gbé garawa lọ́wọ́ tí ó fi pọnmi lódò ojú tí ó bòwò lẹ̀ lórí àpò owó tí wọ́n bùdà odò orí àpò owó tó kù ńlẹ̀
ọmọ yìí ò ṣe méjì ṣe méjì mọ́ òun ò tiẹ̀ wá tó kó ń fẹ́ pọn mi mọ́ ọkàn gbé gbogbo owó lọ́ba gbé sọ́nù péèlì ẹ̀ lọ́ba padà á lé Allahu akbar kabira. وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون Allah. وتلك الأمثال ندربها للناس Ya salam ya salam. لعلهم يتفكرون. tó ọmọ tó gbé owó lọ ó gbé owó lọ kò jù ṣẹ́jú márùn lọ sígbà náà bàbá afọ́jú kan ń fi ọ̀pá analẹ̀ bọ̀ ńgbà tó déédéé ibi tí ọmọ yìí ti gbé owó bàbá yìí náà jókòó ọ̀dà gbádàbọ̀ lẹ̀ ń bẹ̀ ó ní òun ti rìn látàárọ̀ yẹ kó ń ó sinmi ní bá ń gba tẹ́gùn lẹ́sìn odò la ilaha illallah Muhammadu وتلك Rasulullah. الأمثال ندربها للناس sáàni wèrè tó lòun ọ̀dọ́ lòun àti nǹkan bí ìwé ọlọ́run tálẹ́ntì ń fi ìwé ọlọ́run tálẹ́ntì ń fòkúta ìwé ọlọ́run tá ló ń pọ̀ lọ́hùn ní mẹ́ta. Allahu akbar kabira. يتفكرون. tó lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá afọ́jú yìí tó jókòó kò jù ṣẹ́jú márùn lọ sígbà náà bàbá ẹlẹ́sìn tó gbàgbé owó lẹ̀ lọ́ba gẹ̀ẹ́sìn dé gbàràgbàrà bó ṣe dé tó sọ̀kalẹ̀ lórí ẹṣin ó sáré bẹ́ẹ̀lẹ̀ lórí ẹṣin lónìí la bàbá ìdílé bí ẹ wà yìí la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi وتلك wasallam. الأمثال Ya sal jalali wal ikram. ندربها للناس Allah. لعلهم يتفكرون. Ya sal jalali wal ikram. وتلك الأمثال Allah. ندربها للناس لعلهم يتفكرون. Ọlọ́run ní ẹjọ́ rí yín ó pè Ànábì Musa aleyhi salatu wa salam ọ̀n bẹ lórí igi o ọ̀sán wo ti ń ṣẹlẹ̀. bàbá ẹlẹ́sìn wa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá afọ́jú pé owó tí mo gbé lẹ̀ ń bí ẹ̀yin lẹ gbé bàbá afọ́jú yẹn ń ò rí náà rí ọ débi ń ò gbowó ń bò ló gbowó sí ń ò ríran yẹn ti bàbá mo ti máa gbowó èmi tí ń ò rí náà rí ọ bó ni wọ́n ti gbowó Allahu akbar kabira. وتلك Allahu akbar kabira. الأمثال Allahu akbar kabira. نضربها للناس يا سلام، يا سلام. لعلهم يتفكرون. Ya salam. نضربها للناس Allah. لعلهم يتفكرون. bàbá ẹlẹ́sìn ò ṣe méjì ṣe méjì ìbínú ló fi fa idà yọ lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ̀ ó fa idà yọ ó fi lọ lọ́tún ó fi lọ lọ́sì ó bẹ́ bàbá afọ́jú ìlú rí la ilaha illallah Muhammadu وتلك Rasulullah. الأمثال Ya salam. نضربها للناس لعلهم يتفكرون. ta ló lòun ọ̀gbọ́ lòun gbọ́ ta ló lòun ọ̀dọ́ lòun mọ̀. نضربها للناس Allahu akbar kabira. لعلهم يتفكرون. tó ọlọ́run ní wọ Musa ọ̀rọ̀ ló délẹ̀ yìí o olémi ọlọ́run ọba bó o ni mo ṣe ń ṣiṣẹ́ mi bó o ni mo ṣe jọba déédéé tí mo pera mi lọ́ba déédéé. Ànábì Musa ni mo fẹ́ dá ọmọ ni mo fẹ́ dá déédéé rẹ mà ní Ànábì Musa lélẹ̀ yìí ọ̀wá pọ̀ ntí mo rí yìí pọ̀ ọlọ́run ní kọ̀pọ̀ ọlọ́run ní wọ Musa èyí tó kù tó ṣe ń bẹ̀ ní ìsìn àwọn tó orí wọ̀nyí dájọ́ lórí ẹ̀ Ànábì Musa ní àbí wọ́n bá dájọ́ ní etí ijó tọrọ la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi وتلك الأمثال ندربها للناس Ya salam ya salam. لعلهم يتفكرون. Allah. لعلهم يتفكرون. Ànábì Musa ní wọ Ọlọ́run bàbá ẹlẹ́sìn yìí ó jẹ̀bi ọ̀rọ̀ yìí bàbá afọ́jú yìí ọmọ ọwọ́ kọ mẹsẹ̀ ọbẹ̀ lórí ẹ̀bi alákọ̀ọ́kọ́ nu ẹni wọn kọ́ dalẹ́jọ́ nu ẹni tó yẹ kí bàbá ẹlẹ́sìn kọ́ lọ rè é bẹ́ lórí lọ́mọ tó gbé owó ibà ọmọ ló gbé owó tọ̀ ọlọ́ni wọ Musa mo gbọ́ pé ọ̀dájọ́ ti àwọn méjèèjì ọ̀bọ tó wá da owó sínú kòtò bóò ní tiẹ̀ Ànábì Musa ní ẹ̀bá ẹranko lásán lélẹ́yìn ẹranko lásán ni kò mọ nǹkan kan òun kà ó fi owó ṣeré ń tiẹ̀ ló fi dá sínú omi
ọlọ́ni wọ Musa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ wa tilkal amsalu nadribu alinnas. wa ma yaqiluha illa al-alimuna. àwọn onílàákà yìí ni a lè dọ́rọ̀ Ọlọ́run mọ̀ onílàákà yìí ló lè gbọ́ pẹ̀lú orí ẹ̀ pé ló lè dọ́lọ́run mọ̀ ẹni tí èso mú sí tí èso ní kókó èèyàn ó lè dọ́lọ́run mọ̀. Allahu akbar. Ọlọ́run ni wọ Musa ọ̀dájọ́ ń dá o Musa ni wọ Ọlọ́run bó o wá lọ̀rọ̀ náà ọ̀jẹ̀ ń sọ fún ọ náà ni oníbò ni mo ṣe ń jọba adédé ọba adédé ni mí n ò ní fi gbà kan bọ̀ kan nù mo ti sọ pé mi Ọlọ́run ọba inna Allaha lan yaslima an-nasa shay'an walakinna an-nasa anfusahum yaslimun mi ò ní ṣàbòsí fẹ́ dá kan nù àwọn ẹ̀dá tí mo dá ṣùgbọ́n ẹ̀yin ìyẹn ṣàbòsí fúnra yín Ọlọ́run ni wọ Musa ẹni tó o ní bàbá ẹlẹ́sìn tó sọ pé ńlọ́jẹ̀bi ọ̀rọ̀ tó bẹ́ bàbá afọ́jú lórí kò jẹ̀bi bàbá tó bí bàbá ẹlẹ́sìn bàbá tó bí bàbá afọ́jú lọ́pàá òun la fi wá fi pípa tiẹ̀ náà sọ́wọ́ ọmọ ẹni ọ̀pá bàbá tiẹ̀ náà Ọlọ́run nídàájọ́ àkọ́kọ́ nù ó rí ọba tó sọ pé ó kó owó dà sínú kànga ọ̀dà owó nú odò kò rí bẹ́ẹ̀ ẹni tó orí tó atáǹpé tó orí lọ́bọ̀ yẹn kì í sọ̀bọ̀ àwọn màláìkà mi ẹnìkan nu wọn mọ̀ràn wà hùn owó tó dànù odò yẹn sàkáàtì tó yẹ wọn ti yọnú owó yẹn látijọ́ tí owó yẹn ti ń bẹ lọ́wọ́ wọn sàkáàtì wọn ọ̀yọ́ náà lọ́bọ̀ dà odò Musa wá ní wọ Ọlọ́run tọ̀ ọmọ tó wá gbé owó tó yẹ kí bàbá ẹlẹ́sìn ọlọ́pàá ó ní bẹ́ẹ̀ ni ó rí bàbá tó bí bàbá ẹlẹ́sìn ó jẹ bàbá ọmọ yẹn ní gbèsè owó sẹ́tì bàbá ọmọ yẹn lọ ti bàbá ọmọ yẹn sì lọ sí lọ́dọ̀ bàbá tiẹ̀ lọ́hùn kò sanwó àìsanwó ṣẹ́ fún owó ọjọ́ náà làwọn akójọ owó ọjọ́ náà lọ́wọ́ á di owó rẹpẹtẹ náà ni bàbá ẹlẹ́sìn gbé wá sẹ́sìn odò ó rí ọmọbìnrin tó gbé owó yẹn lẹ́sìn odò bàbá rẹ̀ ló lówó èmi Ọlọ́run ọba bí mo ṣe dájọ́ mi nìyẹn wàtílíkàlà àmúsàlù nàdìrìbù àlìnàásì. Ya salam. Allahum yatafakkaruna. La'allahum yatafakkarun. Ọlọ́run lọ́ba òótọ́ ni mí bí mo ti ṣiṣẹ́ tèmi nu ẹnìkan kan nù wọn ò jẹra wọn gbé ní ìsìn bàbá ẹlẹ́sìn kìí ṣe pọ́ màmá gbàgbé owó lẹ̀ èmi mo dá owó padà fólówó. Inna lillahi ibadan futana. Allah. Talaku dunya wa khaful fitana. Inna lillahi ibadan futana. báyẹ̀ ti burú tó lónìí tó di nǹkan kí nǹkan táwọn èèyàn ń jí owó kó wọ̀nyí náà ní àwọn èèyàn arẹ́ sì kù láyé náà. Allah àwọn tó jẹ́rù tó jẹ́ tẹni Ọlọ́run wọn kù láyé. Talaku dunya Allahu akbar kabira. wa khaful fitana. àwọn tó gbé wọ́n gbé gbogbo mi ní ayé sọ́ọ́lẹ̀ wọ́n gbé ranù tí ń bẹ láyé sọ́ọ́lẹ̀ wọ́n gbé gbogbo ohun tí ọ̀dà láyé sọ́ọ́lẹ̀ wọ́n bẹ̀rù fìtínà òṣì ìyà wàhálà tí gbẹ̀yìn gbogbo ohun tí ọ̀dà afẹ́ni tó bá mú ayé ní lọ́kùnkúndùn. nasaru fiya falamma alimu. àwọn tá a wí wọ̀nyí wọ́n ń wo ayé níran. anaha laysat lihayyin futana. Allah. anaha laysat lihayyin futana. bá a bá wo àwọn tá a wá wí ńgbà tí ayé bọ́ sí wọn lọ́wọ́ tán wọ́n padà wọ́n wo ayé lókè wọ́n wo nílẹ̀ wọ́n rí i pé kò yẹ ṣe ń tọ́ yẹ kẹ́dẹ̀ ó di wọ́ mọ́ wọ́n wo pé ayé kéré púpọ̀ ayé ò wúlò rárá wọ́n wo pé kò yẹ ṣe bí tẹ́dá lè gbé tó lè soríire. ja'aluha lujjatan wattakhasu. Ya salam ya salam. sala al-amali fiha
sufuna. Ọlọ́run má jẹ́ á ṣòfò láyé, Ọlọ́run má jẹ́ á ṣòfò. Àwọn tí a mú ayé ní yẹpẹrẹ, àwọn tá a wí wọ̀nyí ibi àwọn gbé ayé sí ni pé gbogbo dáadáa tí wọ́n ń ṣe láyé wọ́n sọ wàhálà ayé wọ́n sọ́dọ̀ ọkọ̀ ojú omi, wọ́n á kó gbogbo wàhálà ayé dànù ẹ̀. Iṣẹ́ eré ìwà eré dáadáa ni wọ́n fi wá ń wọ ọkọ̀ náà káyé wọn ò lè da kálíkì àmọ́ wọn ò lè da. Àtẹ̀mí àtẹ̀yìn náà Ọlọ́run mọ́sàájá yé wọ́n dá, Ọlọ́run mọ́sàájọ́rùn wọ́n dá, má jẹ́ á lo ayé pẹ̀lú wàhálà. Ọlá títóbi ànábì wa Muhammad. Ọlá bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. Maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin.